Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àtàwọn adigunjalè pààyàn méjì nípakúpa. Ìdílé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú ìpayín keke nílùú Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí pẹ̀lú báwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àtàwọn adigunjalè ṣe yìnbọn pa géńdé méjì nígboro ìlú náà. Nínú ìkọlù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé lágbègbè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́sẹ̀ tó kọjá. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n kọ́kọ́ ṣe tiwọn pẹ̀lú bí wọ́n ṣe déédé ṣígun wọnú ilé kan tí àwọn géńdé ọkùnrin pọ̀ sí lágboolé okun lágbègbè mọ̀lété nílùú Ọ̀yọ́ tí wọ́n sì ṣá ọkùnrin kan tó ń jẹ́ Jimoh Hakeem láàké pa. Bákan náà la gbọ́ pé àwọn adigunjalè yìnbọn pààyàn nínú ìṣẹ̀lẹ̀ míì nílùú ọ̀tọ̀ kan náà lọ́sẹ̀ tó kọjá. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ SP Adéwálé Òṣìfẹ̀sọ fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá pé ikọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń pè ní ẹyẹ ló hùwà òdòró ọ̀hún ní nǹkan bíi aago 2 òru mọ́jú ọjọ́ náà. Ó ní lẹ́yìn tí wọ́n rán ẹni ẹlẹ́ni lọ sọ́run àpàpàǹdodo tán ni wọ́n jí àwọn dúkìá inú ilé ẹ̀ kó lọ tí wọ́n sì tún ba àwọn nǹkan míì tó wà nínú ilé ọ̀hún jẹ́ kí wọ́n tó kúrò níbẹ̀. Ọ̀kan nínú àwọn olùgbélé náà tí orí kó yọ nínú ìkọlù ọ̀hún ló lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ yẹn tó àwọn èèyàn wa létí ní tẹ̀sán ọlọ́pàá tó wà ládùúgbò Dọ́bà nílùú Ọ̀yọ́. Lójú ẹsẹ̀ láti bẹ̀rẹ̀ ìwádìí, kò sì pẹ́ rárá tá a fi rí méjì mú nínú àwọn afurasí ọ̀daràn yẹn níbùbá wọn tí wọ́n farapamọ́ sí. Bẹ́ẹ̀ lálùkòrò àwọn ọlọ́pàá náà fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lẹ́lẹ́yẹlé nìbàdàn. Orúkọ àwọn afurasí ọ̀daràn tó lọ́wọ́ bá ọ̀hún ni Najim Ridwan àti Ọdẹ́yẹmí Malik. Àáké méjì, ọta ìbọn 25 pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan làwọn agbófinró ká mọ́ àwọn ọ̀dájú èèyàn wọ̀nyí lọ́wọ́. Nígbà tó ń ṣàlàyé ìdí tí wọ́n ṣe pa Hakeem nípakúpa, èyí tó ń jẹ́ Ridwan nínú àwọn afurasí ọ̀daràn yìí sọ pé ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó jẹ́ alátakò ẹgbẹ́ àwọn ọlọ́kùnrin náà jẹ́. Ó ní ọkùnrin yẹn wà lára àwọn tó wá ká wa mọ́ ibi tá a ti ń sùn lọ́wọ́ láìpẹ́ yìí tí wọ́n sì pa ẹnìkan nínú wa. Ìyẹn ló jẹ́ kí àwa náà lọ ká wọn mọ́lé láti gbẹ̀san lára wọn. Àwa 8 la lọ ká wọn mọ́ ibi tí wọ́n máa ń sùn sí. Àwọn 5 wọnú ilé, àwa 3 dúró síta gẹ́gẹ́ bó ṣe fẹnu ara ẹ̀ ṣàlàyé. Ìwádìí ti ń lọ lọ́wọ́ láti rí àwọn 6 yòókù mú gẹ́gẹ́ bí SP Òṣìfẹ̀sọ ṣe fìdí ẹ̀ múlẹ̀ lórúkọ CP Adébọ̀wálé Williams tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.